tó sì á mi ọmọ ènìyàn fẹ́ ní ìfọ̀rọ̀ ojú láàrin ọ̀rẹ́ wa. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Òpó méjì kan bẹ fún wa tí o gbọdọ̀ wó láéláé àwọn lànà tán sówó ọkọ̀ tán jẹ́ pé àwa ráyé gbé àkọ́kọ́ wo kó yẹn ní màmá tó bí wá sáyé òpó ẹlẹ́ẹ̀kejì ní bàbá tó bí wá sáyé tọ́lábàdẹ̀ wá tàrí jẹ́ dákun mọ́ gbàgbé wọn ipòkípò tí wọ́n bá wa ká mọ́ jìnnà sí wọn. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Wakọ̀dọ̀rọ̀ búkà látàbùdú ìlà ìjà wàbílì wàlíkẹ́ni ìsàlẹ̀ ìmọ̀ yẹ̀kùlú gánà ìdákalẹ̀ kíbára àdúgbò òkè láàkúmá wàlátàkù láàkúmá òfin wàlátànà àrùmá wàkúláhùmá kàwùlá kẹrì mọ́. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Afọ́jú wọn bọ́ sí kẹwàá nígbà èwe wa ọkùnrin ní orí bàbá pẹ̀lú mọ́mọ́ rẹ̀ ráyé tó jẹ́ pọ̀dọ̀ alágbàtọ́ ló ní tọ́hún ti gbọ́njú mọ́tòrí ẹ̀ bínú sí bàbá pẹ̀lú mọ̀mọ́ rẹ̀ kádàrá ẹ̀dá oníṣàlàyé lèdì tó ń fẹ́ ọ̀pọ̀ ènìyàn ò dáfà láwo pé orí òbí rẹ̀ ọ̀pọ̀ ènìyàn orí bàbá pẹ̀lú mọ̀mọ́ rẹ̀ rárá tó jẹ́ pọ̀dọ̀ aláìní bàbá pẹ̀lú ìyá ló ń gbé kò dẹ̀ ti gba kádàrá kò sí ìyá kò sẹ́ni. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Ọdún nífẹ̀ẹ́ ní fi inú sóyún tó ń gbọ́mọ̀ sẹ́só Ṣàfihàn. Ọdún nífẹ̀ẹ́ ní fi inú sóyún tó ń gbọ́mọ̀ sẹ́só. Abẹ́ni tó finú sóyún tó tún gbé jù sí igbó. Lẹ́nìíràn ọjọ́ ìkúnlẹ̀ ò tó tọjọ́ ìbímọ. Àfọmọ́sẹ́só láyé ò máa bá sí rí òun wá tú. Ṣébí wọn náà bímọ, ṣébí wọn náà bímọ, ṣébí wọn náà bímọ ń bẹ̀ lọ bí wọn náà jèrè ọmọ. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Àwọn kan bẹ̀ lọ́hùn wọn bá káwọn lọ́mọ láàyè o Ṣàfihàn wàláyé àwọn kan bẹ̀ lọ́hùn wọn bá káwọn lọ́mọ láàyè àwọn kan sunkún wọn mọ káwọn òjìrì ọmọ bẹ̀lẹ̀ nìkan tí ń gbọ́mọ tọ́lọ́ fojú sí igbó gbogbo ẹni tó sunkún wọn mọ kọ́lọ́ ń ṣàánú fún wọn gbogbo ẹni tó ń bẹ̀ lọ́hùn wọn mọ kọ́lọ́ ń gbàdúrà wọn gbogbo ẹni tó finú sóyún kọ́lọ́ ń kàn bí wẹ́rẹ́ gbogbo ẹni tó ti bí ọlọ́run dákun mọ́ pọ̀ mọ́ wọn ìjà ẹ̀mú wọn mọ́jú ọmọ àmìnà àmì. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Ìmọ̀ràn mi fẹ́yìn alágbàtọ́ ẹ̀yìn òbí pátá ọmọ tán fún ẹ tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ rẹ iṣẹ́ tó lágbára dákun má gbé ràn wọ́n rárá àti kádàrá pé wọ́n ló ṣe ya pẹ̀lú bàbá fún wọn wọn bá ṣe fún wọn wọn bá ṣe fún wọn wọn bá ṣe fún wọn ìkànnì yóò di kò di dọ́là. Àgbàgbé àná ènìyàn rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀la. Allahumma alimuna minhuma jahilina wa dhakkirna minhuma nasina warzuqna tilawatahu wa lawatahu ana layla wa tarafana ibtigha mardatik Allahumma ma qadaita bi alayna min qada'i faj'al aqibata rushda Rabbana atina min ladunka rahmatan wa hab lana min amrina rashada Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhabannar. tó ẹ kú léèlà kó nílé o. Bẹ́ẹ̀ni ẹ rántí ọ̀la bẹ́ẹ̀ ni káàbọ̀ là kérò ọ̀nà. ìtòmọ̀lá. Àgbàgbé àná àṣebọ ọlọ́run ọba dáni wáyé. Aláwa làwọn ọmọ wa. àṣebọ ọlọ́run ọba tí ń pa ni ọba tó ni ni ọba tó lẹ̀mí ẹni ọba tó ń dáàbò bò wá ń bi gbogbo aburú ayé àmọ́ ṣèbà rẹ o. Ẹni tí rí ara mi kò sẹ́ni tó mọ̀lá. àṣebọ ọlọ́run ọba tí gbogbo aráyé ń pè ní akọ́dá ayé. Ọ̀tọ̀ àṣebọ ọba tí gbogbo aráyé ń pè ní aṣẹ̀dá ayé. wọ́n gbàgbé àná. àṣebọ ọlọ́run ọba amúnimóògùn àwọn ọba tí mú gbogbo alágbára. Bẹ́ẹ̀ni tí rí ara mi. àṣebọ ọlọ́run ọba tí ò ṣàbòsí gbogbo àwọn ẹ̀dá tó dá sórílẹ̀ rẹ̀. àgbàgbé àná
àṣebọ láwọn ọba tó ti pò nìkan náà lọ́ba tó tún fi láàrin ara wa ó tún ní a máa yan ọba láàrin ara wa a máa pa àwọn yẹn pé ọba lé ayé. àṣebọ lágbára tí ò lágbára tí ò sálágbára kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tún wá yàn wọn alágbára láàrin wa ká lè bá a mọ ìyá agbára tí ń bẹ lára rẹ̀. dálẹ́ kò sẹ́yìn alálòkè táwọn. àṣebọ ọba àdìrín àbàǹbàdìrín yàgbó yàjọ ọba àṣọ àṣebà rẹ o. yóò ti ìsìnkàn tó dùn ló ibìkan ló ti rí. àṣebọ ọkùnrin ṣèbọ obìnrin ṣèbọ oyún inú ṣèbà ṣẹ̀dí àṣebà gbogbo àwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé. Àgbàdé àná ènìyàn rántí ọ̀la. aláṣẹba igi méjì tá a gbọ́dọ̀ fojú rí náà àwọn náà ni bàbá àtìyá tó láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́ ìbáyín o. fún wa tí o gbọ́dọ̀. ibà àwọn tá a gbọ́ kan àbí méjì ìmọ̀lára wọn àṣìbáyín o. wọ́n jẹ́ pé àwa ráyé gbé àkọ́kọ́ wo. àṣebà gbogbo alágbára tó ṣeé fojú rí láàrin àwọn èèyàn àwọn tí ò ṣeé fojú rí láàrin àwọn ẹranko. ìwà sáyé. àṣebà àwọn tán alágbára tó ṣeé fojú rí àtàwọn tí ò ṣeé fojú rí láàrin àwọn èèyàn àṣebà àwọn alágbára láàrin àwọn ẹyẹ àtẹjẹ àti gbogbo tí ń jẹ ẹran abìwò. Ènìyàn rántí ọ̀la. àṣebà àṣẹ tí ń bẹ nínú ọjọ́ tọ́jọ́ fi ń yí padà. àṣebà ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀ pé ọlọ́run ọba ìwọ ni kábíyèsí ọba láwùrà bí mọ̀mọ̀já agbẹ́tẹnu gbó bí ọwọ́. jana ìdákalẹ̀ kí bára àdùn. àṣebà gbogbo àwọn tó ń kọ́ ní ìmọ̀ tá a fi ń jẹ̀yàn láyé ìbáyín o torí pé tẹ́kọ̀ ló bá jí balẹ̀ ilẹ̀ máa ń lanu fún ẹjọ́ ojú wa ṣe. láǹkẹ̀rí mọ́. Àgbàdé àná. bọ́mọ èèyàn bá ń sọ pé àbáta lágẹmọ bá dá lórí ìsọ̀ òkè gbà ẹ sọ fún agẹmọ ẹ sì sọ fún òrìṣà wípé ẹgbẹ́ alágẹmọ mọ wọ̀ ó mọ òfin ó sì àpọ́nlé ó gbógun fẹ́ ń tógo yẹ ó fọwọ́ fẹ́ ń tọ́wọ́ yẹn náà ló jẹ́ kó o sàwọ́ gba oko òkè ó gbọ́ ti tẹnu rẹ̀ o. torí ẹbí ló ti bàbá. torí tó bá mọ̀lẹ̀kùn sí tó bá mọ̀lẹ̀kùn tì rántí páwọn kan ni wọ́n ń kàn án. èdè tó fẹ́. máa ká tí páwọn kan ni kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn. bó bá wá mọ̀ ọ́n sí tó mọ̀ ọ́n tì ṣèbà àwọn tí wọ́n ń kàn án ṣèbà àwọn tí wọ́n ń ṣí ṣèbà àwọn tí wọ́n mú kọ́kọ́rọ́ lọ́wọ́. ní bàbá pẹ̀lú. ṣèbà àwọn tí wọ́n ti ń wí kó o tó máa wí nítorí pé ààyè la fún ọ tá a ní o máa ń wí. àwọn kan bẹ tó tún ju ọ̀lọ́ tí wọ́n ń wí. wọ́n gbọ́ láàyè tán gbà ara rẹ̀ láàyè. wípé afẹ́kìrán tiẹ̀ náà máa jẹ́ sọ̀rọ̀ ajẹ́fì ìran tiẹ̀ náà máa jólówó àjẹ́fì ìran tiẹ̀ náà máa jẹ́ gbajúmọ̀ láwùjọ. bó o bá wá jẹ́ ẹni tó lówó àbẹ́ni tó jọ ẹni tó lọ́lá nú ayé tó wá rí pé o dé èèyàn láàrin àwọn èèyàn agbára rẹ̀ kọ́ o àwọn kan ni wọ́n yọ̀ǹda kọ́kọ́rọ́ ọ̀la tiẹ̀ pé kò lè là láàrin ẹbí tiẹ̀. bó o bá jẹ́ni tó rẹwà táráyé ń fẹ́ o wẹ̀gbẹ́ rẹ̀ kó o rẹ́ni tó rẹwà táráyé hètì rẹ̀ ni. bó o bá rẹ́ni tó ń ṣiṣẹ́ táyé ń fẹ́ tiẹ̀ o wẹ́ni tó ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ tó ń ṣerú iṣẹ́ tó túmọ̀ jù ọ lọ táráyé ò gbà tiẹ̀. bó o bá wá jẹ́ni tó ń rọ́mọ bí ti gbogbo ẹ̀ ń já sí rọrùn o wẹ́ni tó ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ tí wà rẹ̀ dáa jù ẹ lọ ni tí ò rọ́mọ bí. bó o bá wá rí nǹkan ṣe láyé táyé rẹ̀ bá ń dán tó bá ń dùn ìgbà páwọn kan bẹ nínú ayé tọ́lọ́run yọ̀ǹda fún tó bá lọ́lọ́run àfẹ́ kó o ní òní ni tó bá ní ọlọ́run ọba àfẹ́ kó o bí òní bí àwọn èèyàn náà lọ́lọ́run ọba yọ̀ǹda fún tó yẹ wípé bó bá ń dán fún ọ ọlọ́run ọba ni lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda àwọn kan tó fi inú ayé ni wọ́n á ní ẹjẹ́ ó mọ̀ bí ó ṣeéṣe kó ṣe pé ìwà rẹ̀ tí àwọn bàbá tiẹ̀ bí tí wọ́n ti wù síwájú ni wọ́n wá ń jọ́lá rẹ̀ bó ṣe ń lù ú ló ṣe ń yọ má yọ ayọ̀pọ̀rọ̀ pẹ̀lú ọlá tó ní má yọ ayọ̀pọ̀rọ̀ pẹ̀lú òpò tó wà àwọn kan bẹ tó mọ̀ jù ọ lọ tá yóò gbọ́rò wọn rárá o bó bá wá jẹ́ ni ayé ń gbọ́rò rẹ̀ dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́ ṣe jẹ́jẹ́ nítorí pé. Ìrántí ọ̀la ẹni tí ara mi kò sẹ́ni tó mọ̀. jẹ́jẹ́ láyé gbà o. ìmọ̀ràn mi fẹ́yìn alágbàtọ́ ẹ̀yìn o. ẹ gbọ́ orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. àtúnṣe sórí kìnìún kẹ́yà TV kẹ́yà rèdíò tá a fi kalẹ̀ sí alájò kàníṣì tòrọ́tòrọ́ station. Accra Ghana ibẹ̀ láti ń jábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe ìkẹwà náà kọ́ ọlọ́run náà lọ́ni tí ń lu gángan wa ìyẹn tó ń lu fún ìròmí tiwa àti fi ń jó lórí omi. Àgbàdé àná. ó náà lè jìká tí ò já so bọ́ lọ́rùn wa òun ló já mọ̀ páyé wa ló ní àmọ̀ sì bá yé òun náà já mọ̀ pé òun nìkan ní ń pani ṣùgbọ́n sọ pé àwọn èèyàn kan tún lè pani tí wọ́n lè tọrọ lọ́wọ́ ẹ̀dá pa àfẹ́ pààyàn òun ló já mọ̀ pé nǹkan ń bẹ nínú ayé ká lè bá a mọ̀ pàápàá pé òun lọ́ba ti ń jẹ nǹkan àní tó bá ń mí tó ń dán tó dẹ̀ ń rọ̀ ẹ́ lọ́rùn bí ṣe ń dẹ gbogbo aráyé lọ́rùn àbí tí ní àwọn kan lára tára ń dè wọ rántí wípé oore ọ̀fẹ́ lórí gbà ó kán ni wọ́n wá ń pè lóore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ni nǹkan tó ṣe yí pé nǹkan táwọn kan tí ò rọrùn fáwọn kan ìwọ wá ń sìn ó rọrùn fún ọ má lérò pé àwẹ̀ tó ń gbà má lérò pé agbára àbí nǹkan tó ní àṣẹlẹ̀ àwọn bàbá àbìkan ni àti yọ̀ǹda Ọlọ́run bá látara àwọn tó lọ́n kólé ayé lọ́wọ́
ni wọ́n ní kí wọ́n máa ja kó máa dán àní pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ ayé pé gbà ó Gbangba Dekun lẹ́tọ̀ ètò gangan ni Gbangba Dekun ẹ bá mi ṣe ẹ bá mi tẹ̀ láàyè ẹ bá mi tẹ̀ lọ́ọ̀fẹ́ ju débi tó yẹ kó dédé. kò sẹ́ni tó mọ̀ la. àgbàgbé àná ẹni rántí ọ̀la wà láwọn ọmọ àwọn kò sẹ́ni tó mọ̀ la. ẹ bá ń sọ fún lówó kó má gbàgbé àná ẹ sọ fún gbajúmọ̀ kó má gbàgbé àná o lọ́wọ́ náà ti mu gàrí rí mo bá wá bẹ̀lẹ̀ ní tó ń jẹ tọ́kì tó ń jẹ oríṣiríṣi nǹkan tó dáa lénìí rántí pé àwọn kan ń bẹ tán sunkún tán oúnjẹ ọjọ́ kẹta jẹ bó bá wá ń wọ mọ́tò tí ń dùn mọ́ ọlọ́run tó ń wọ̀ lọ síwájú tó ń ṣe kíni rántí pé wọ́n mà ti tẹ̀rẹ̀ sí wọn náà lára rí ńgbà tí wọn náà ò ní nǹkankan bí ìyá rẹ bá wá dẹni tó ń di gbajúmọ̀ láwùjọ ìwọ ni lọ́tún ìwọ ni lósì rántí pé ìgbà kan ń bẹ tó wà nù níra rántí pé àwọn kan sì wà nù níra lọ́wọ́ ńgbà tí wọ́n ń gbádùn lọ́wọ́ yìí ó báwù mí kó máa rántí àwọn tí ò ní kọ́lá rẹ ó lè pẹ́ mọ́ ìyá yọ̀pọ̀rọ̀ nítorí pé ilẹ̀ gbígbẹ máa ń yí ọ̀yàn. Shafihin ọba tó ní dídùn. ẹ dákun orin tá à ń gbọ́ lọ́wọ́ yìí èmi ọmọ yín náà mo ṣe o èrè ní orúkọ rẹ̀ ó pẹ́ ẹ bá ń lọ sórí YouTube alálòkè. àwọn orin mi pọ̀ tí ò tí ì wọ orí YouTube o àrísí kẹ́ni. tí ò tí ì wọ gbogbo tó ń jẹ́ system pátápátá orin tí mo sì nílẹ̀ tó jẹ́ fídíò àti ọ́díò bí n bá sì ń kà ó sì ń lọ bí 15 kò sí àmì. lẹ́yìn tí ò dẹ̀ sí àyọ̀dànù ń bẹ̀. láàrin ọ̀rẹ́ wa. àgbàgbé àná ẹni rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni. lórí ètò tèní ẹ dákun àwọn tó wù mí kí n gbà lálejò ńbẹ mo fẹ́ kó jẹ́ ọmọ Yorùbá wa nàtàn sọ̀wọ́. tí àjọ mọ̀ sọ̀rọ̀ bí ilé ayé ò ṣe rọrùn àkọ́kọ́ wo. àbí kó jẹ́ Yíbò ìwà bó bá já Hausa kò sí wàhálà torí pé bí ìlú wo ṣe rọrùn ló wà lórí ẹ̀mí gbogbo wa báyìí ṣùgbọ́n ìwọ tó ṣe pé aláwọ̀ funfun ni ọ́ tó bá lọ fẹ́ kí n kọ́ kájọ ṣe ètò yìí ó lè mọ́ jọra wọn o torí bí èmi bá ti ń sọ̀rọ̀ wọ́rọ́ ni wò ó ti máa play nǹkan tí ò tí ì yọ máa play ó dẹ̀ lè máa fa kó máa ṣe kíni kó máa fọ̀rọ̀ náà kó máa tàgálgádà kó máa ṣe kíni ká lè bá gbọ́ra wáyé Gbangba Dekun lẹ́tọ̀. alikeni isani mo yagulu gana indakale kibara haduma kela kuma walatakula kuma òfin walatani. akaba mo kì í mo rí i pé àwọn tiwantiwa lélẹ́yìí. àgbàgbé àná ẹni rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀ la. ẹgbọ́n bí a bá fẹ́ jákò nú àdánwò nú ayé bá a bá fẹ́ sọ sí ìdínú ayé ara wa ẹgbọ́n ta ló yẹ ká fi ọ̀rọ̀ lọ́nù gbogbo àmì àti ẹ ta ló lè bá wa yanjú ọ̀rọ̀ èmi àti ẹ aláwọ̀ funfun ló tún wọ bẹ̀ báyìí o. ó ní sàlàyé lèdì tó. èdè wo mo fẹ́ sọ sí ọ báyìí tó fẹ́ gbọ́ ṣé good morning ní kí n ṣe ní àbí ọ̀pọ̀ ènìyàn orí bàbá. àbí sàlámù àlékún ó dáa bá mo ṣe yá máa lọ. lẹ́yìn ní bàbá pẹ̀lú ìyá ló ń gbé. ẹ̀yin tẹ́ wà lórí Instagram àtẹ̀yin tẹ́ wà lórí kíni tẹ́ wà lórí TikTok Facebook ẹ dákun ẹ bá mi share àyè wà fún yín láti dá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn. kò sẹ́ni tó mọ̀ la. alẹ́ àwọn nǹkan wo ló yẹ ká fura sínú ayé ọ̀nà wo tá a bá fẹ́ ṣàṣeyọrí fẹ́ ní fíìmù. ọ̀nà wo la lè gbà tá a fi lè ṣàṣeyọrí. ooo Shafihin. bí Nàìjíríà bá fẹ́ bọ́nú àdánwò yóò sọ yóò tó ń gbọ́. ohun tó ń jà wá tí ò tiẹ̀ yé wa ní nǹkan bí tá a ti ń forí lábọ̀ ní nǹkan bí 60 ọdún. nínú ọjọ́ ìkúnlẹ̀ ẹ gbọ́ ọ̀nà wo la lè gbà tá a fi lè bọ́nú àdánwò náà. ẹ wá já fi ti Nàìjíríà lẹ̀ ẹ já sọ tẹnì kọ̀ọ̀kan wa. mo fà á lọ́tún mo fà á lọ́sì mo fà á lókè mo fà á ńlẹ̀ kò tí ì jọra wọn. ọ̀nà wo la lè gbà tí ó fi jọra wọn. ẹni rántí ọ̀la ẹni tí ìyá mi kò sẹ́ni tó mọ̀ la. àwọn kan bẹ̀ lọ. àwọn bàbá wa máa pòwe kan láàyè o. wọn lára ilé ẹni ò fojú rewo ní. àwọn kan bẹ̀ lọ wọn bá káwọn lọ́mọ. ìmọ̀ràn kan náà ní tí ní tòsí ń gbà. wọn mọ káwọn òjìrì ọmọ. nínú ayé tá a wá yìí bó o bá ti ní ẹlẹ́dàá rẹ tó o bìlífù ẹlẹ́dàá tó gbé wálé ayé a máa ní lára pípọ̀ a dẹ̀ máa dani láàmú kọlọ́hún gbàdúrà. a máa fa nǹkan téèyàn bá ní tẹ́gbẹ́ ní téèyàn ò ní ní bó o bá ti ní ìgbàgbọ́ nínú ara rẹ ibi ọlọ́run. wàhálà a máa pọ̀ nínú ayé o bẹ́ẹ̀ o bá ti ní ìgbàgbọ́ nínú ara rẹ àmìnà á. ayé ò ṣe yóò dẹ̀ máa láyé ń ṣe òun yóò dẹ̀ máa rí àpẹẹrẹ páyé ń ṣe é lóòótọ́ àkọ́kọ́ ǹjẹ́ o ti mọ̀ pé o wà nínú ayé kọ́kọ́ bìlífù pé mo ti wà nínú ayé lágbàtọ́ ẹ̀yìn òbí. tó bá wá bìlífù pé o wà nínú ayé tọ́jú ẹ̀dá. wá ṣàwárí ara rẹ pé ta lè mí gangan tó bá ti mọ́ra rẹ pé ọkùnrin ni mí obìnrin ni mí ọ̀kan nu o ìwọ ló ṣe ya. ó tún wá ṣàwárí ara rẹ lẹ́ẹ̀kejì wọn bá ṣe. who I am ta ni mí ṣe fún wọn. ọ̀tọ̀ ni pé o mọ̀ pọ́kùnrin ni ọ́ ọ̀tọ̀ ni pé o mọ̀ obìnrin ni ọ́ ọ̀nà méjì bí ọ̀nà mi mẹ́ta mo lè ṣàlàyé nípa bí èèyàn ṣe wádìí ara rẹ̀ kọ́kọ́ wádìí ara rẹ̀ pé ta lè mí gangan ti ń sọ̀rọ̀ tó o bá ti ṣàwárí ara rẹ̀
ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni pé ó wàá béèrè pé kí ni mo wá ṣe nú ayé. ọ̀rọ̀ yìí ṣàwàdà mo fi Ọlọ́run búra o. ẹni tí ìrìn àjò rẹ̀ ò bá yé rárá. ṣé ẹ mọ̀ káwọn kan bẹ wọn a máa bá wọn rìnrìn àjò wọn tí wọ́n dẹ̀ sóríire láyé. àwọn kan bẹ kò ní mẹni tó pìpì ìrìn àjò ayé rẹ̀ yóò dẹ̀ máa dáa fún un. wọ́n máa bẹ́ fún lábàtà ni wọ́n á dẹ̀ máa yọ̀bẹ wọ́n máa bú lóòótọ́. àwọn kan bẹ bọ́n ṣe ń jí ni wọ́n jí sínú owó wọ́n jí sínú ọmọ wọ́n jí sínú ọlà. wọn ní sọ̀rọ̀ wọn àmọ́ tí ń jẹ́ sọ̀rọ̀ rárá. àwọn kan bẹ wọn ò ṣiṣẹ́ kan tó débẹ̀ ni. mò ń sọ̀rọ̀ ìwọ tó ṣe pé o ti fà á lọ́tún o tí ì bára wájú o tí ì bẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. o ti ṣeéṣe kò jọra wọn wọ́n lọ́kọ òní wọ́n láya o tí ì ní. alákọ̀ọ́kọ́ nú ayé tó bá kọ́kọ́ mọ̀ pé kọ́kọ́ ṣàwárí ara rẹ̀ tá gangan ni ìwọ gangan tó ń sọ̀rọ̀ mọ̀ pé èmi ọkùnrin ni mí wọ́n náà mọ̀ pé obìnrin ni ọ̀ number 1. ó tún wá ṣàwárí ara rẹ̀ lẹ́ẹ̀kejì ta ni mí gangan nú ayé tọ́lọ̀ ń sanra mi wáyé. ẹ ń bá fẹ́ bọ́nù àdánwò ayé ni mò ń sọ o tó fẹ́ rí ayé rẹ̀ gbé àní kọ́kọ́ mọ̀ pé ta ni mí. tó bá wá fẹ́ mọ̀ pé ta ni ọ́ tí tó bá dára rẹ̀ mọ̀ ó sì wá béèrè pé kí ni mo wá ṣe nú ayé. sórí ìgbà tó bá mọ ara rẹ̀ nímọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ó jí o mọ̀ tó wá ṣe nú ayé. mímọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó wá jí o mọ̀ pé nǹkan báyìí ló wá ṣe nú ayé ọ̀nà tó gbàré tó fi là tó fi jéèyàn. lára anú ilé ara ayé àwọn ará anú ilé ò fojú re wo ni. ọba tó ní dídùn. ìmọ̀ràn kan náà ni tàwọn tìtàn gbà. ọba tó bá wá sàmárì ara rẹ̀ dáadáa. ó lè débi tó ń lọ. èyí ó kàn máa lé wọn. èyí ó kàn máa lé kọ́lọ̀ mọ́ sí wa lẹ́ni tí ó lé tí ò ní bá. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bẹ́nu ayé látara wípé bí wọ́n ṣe jánu ọlá lóòótọ́ àwọn kọ́ ni wọ́n pìpì ayé wọn tó ń ṣe soríire. Ọlọ́run ni wọ́n bọ́ sínú àdúrà ni wọ́n bọ́ sínú ọlá ọ̀rọ̀ dé. ṣé wàá rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ rí tí wọ́n lọ́wọ́ láti wọ́n sádà máa ń tètè kú. ọ̀pọ̀lọpọ̀ wọn 99% wọn àjà fún ògo wọn àjà fún wàhálà wọn bọ́lá ń bẹ̀ ni. àìwá jà fún ògo àìjà fún ọlà a máa fa sábà bí ikú fún yàn kíákíá o. bó o bá jẹ́ni tó lówó lọ́wọ́ tọ́lọ́ nǹkan ní kọ́wọ́ rẹ̀ já sówó. o jẹ́ni tó ń rọ́mọ bí ọkàn sáà ń rọ́mọ bí ní rọrùn. o wá jẹ́ni tó yẹ pé gbogbo tó o bá ti dáwọ́ lé ló sàn ń já sí rọrùn. láì ṣe nǹkan kan láì bẹ́ lọ́run láì sáré fún nǹkan kan ṣọ́ra o. a máa sábà a máa tètè máa fa ikú ọ̀nà wo ni máa ń pàtàkì fa ikú sínú ayé yàn. ọ̀nà tí máa ń gbà fi fa ikú sínú ayé yàn ni wípé ó dàbí ẹni tó bá oúnjẹ nínú ilé ni. ó wọnú olọbi iṣẹ́ láàárọ̀ o fìyàwó lé wá bá oúnjẹ nínú ilé àbó tiẹ̀ fìyàwó lé o bó oúnjẹ ńlé tàárọ̀ tọ̀sán wọ́n sà ń ṣe fún ọ. ìjọ tí ẹni tí ń ṣe ń jẹ fún ẹ bá kúrò nínú ilé àbó bá travel. ìjọ ẹ ló máa mọ pàtàkì pé àṣì wàhálà lẹni tí ń dáná oúnjẹ fún mi àṣì wàhálà ní í ṣe. ebi ó pọ̀ fọ́sẹ̀ kún kó tó understand rẹ̀ pé yẹ kó máa ra búrẹ́dì àbí kó máa ṣe é dáná. nítorí pé ẹni tó ń dáná fún tó ti lọ́hùn yóò jí o mọ rírì wípé wàhálà lẹnìkan ṣe fún ọ kó tó là. ní tí mò ń sọ ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ọ̀dọ́ olówó tí máa ń tètè kú àwọn míì ń bẹ àwọn kọ́ ni wọ́n ṣiṣẹ́ ọ̀là náà ọlọ́run kàn ní kọ́wọ́ wọn já sówó ni ọlọ́run kàn ní kọ́ ara wọn já sọmọ bíbí kan mọ̀ bí ni sẹ́rẹ́ni tó bá yẹ pé ó bó ṣe ń bẹ lọ́wọ́n ọmọ ní rọ́mọ bí wọn kì í tètè tọ́jú ọmọ wọ́n máa ń tọ́jú ọmọ lọ́nà owó ṣùgbọ́n wọn èyí tètè tọ́jú ọmọ lọ́nà spiritual nítorí pé bí wọ́n ṣe ń kànlẹ̀kùn nílẹ̀kùn ṣí kò ní jẹ́ wọ́n mọ yìí pé èyí tí mo kọ́kọ́ bí jẹ́ ń fún lágbo jẹ̀dí èyí tí mo bí ṣèkejì jẹ́ ń fún lágbo onúrun nítorí pé kí nǹkan má bàa ṣe kí n lè ráyè tọ́jú àwọn yòókù. nínú àlẹ́ ló ní fẹ́ni tó lówó tówó rẹ̀ tètè dá sọ́wọ́ tó bá ti fà ó ń dán tó bá ti ń lù ú yọ. irú ẹni náà ò bá mọ tí ò bá mọ ti ń jẹnu ayé pé ayé ò yí sí yóò tójú ilẹ̀ mọ́lẹ̀ torí pé yóò lérò pé bó ṣe ń rọrùn fóònù ń rọrùn fáwọn yòókù ni èyí ni máa ń fa sábàbí tírú wọn fi máa ń fara kó àṣà wọ́n lè torí ìyá rẹ̀ kàn dá sẹ̀ríà fún wọ́n lè torí ọmọ rẹ̀ kàn dá sẹ̀ríà fún wọ́n lè torí ìyàwó rẹ̀ kàn dá sẹ̀ríà fún ṣùgbọ́n tó bá ṣe pé bó ṣe ń lówó rẹ̀ ló ń dáàbò bò ló dẹ̀ ń dáàbò bora rẹ̀ ló ò ṣèkà ló ń gbọgbọ́n lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n ló ń wọ ẹni tó tami rẹ̀ sí ló ń wọ ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ owó náà pẹ́ ẹ̀mí rẹ̀ ó dẹ́gùn. ìyẹn ló fà sábà bí mo sọ pé 99% gbogbo èèyàn tó lówó nínú ayé tẹ bára àwọn èèyàn tán bá yẹ pé wọn pẹ́ tí wọ́n fi ń kú nínú kó ṣe yí pé ó ń tọ̀hún ọlá rẹ̀ kì í sòun ló ṣiṣẹ́ rẹ̀ ó bá a la ó kàn ń ṣe ọlọ́run kàn ní kájọ rẹ̀ ó máa gbà ní. irú ẹni ò sì wá fara kó àṣà kò ní í mọ̀ nítorí pé kò mà páyé wà á lè rè pé báyé ṣe dùn náà nù.
ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì àwọn tí wọ́n kàn bá owó tí wọ́n lówó lọ́wọ́ èyí tó pọ̀ jù tó ń fa ikú àwọn ọ̀dọ́ àbáwọn àgbàlagbà lásìkò tá a wà yẹn ètè tó rágbàlagbà tó kú lówó àwọn ọ̀dọ́ ni kẹjá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń kú nísìnyí pé wọ́n lówó lọ́wọ́ kí ló fọ sábàbí táwọn náà fi ń tètè kú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà láyé tá a jọmọ Nàìjíríà ẹ jẹ́ ń sọ̀rọ̀ ń pàlú wa eré ọ̀là la máa ń sá àìsáré bí ọ̀là ó ṣe pẹ́ bá ṣe gbádùn ọ̀là tí ó ṣe pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wá owó ni a kì í wá ààbò ní ló dàbí ọ̀rọ̀ Nàìjíríà àwọ̀ ààbò rárá owó ni gbogbo wa ń wá ìbáṣe pé gbogbo wa là ń wá ààbò bó ṣe yẹ ká wá ààbò ni kò sáni tí ó bẹ̀rù gbogbo àwọn agbésùnmọ̀mí nítorí pé o ti wà lákínlákín tẹ́lẹ̀ kí ló dé tó ṣe pé ọjọ́ àjò gbogbo wa máa ń rè é kánná ìyẹn ló fọ sábà bí àwọn yahoo àbáwọn tí wọ́n máa ń dọ́gbọ́n sówó tí wọ́n máa ń láwọn fẹ́ ní owó tipátipá eré ọ̀la bí wọ́n ó ṣe lówó ni wọ́n máa ń sá wọ́n èyí sáré bẹ́ẹ̀ mi wọ́n ó ṣe gùn nítorí pé èdìdí ojú owó ó ti di wọ́n lójú èyí fọ sábà bí tó ṣe yí pé gbogbo ọ̀nà tán bá gbà pátápátá ọ̀nà tí sábà máa ń tètè mẹ́mọ́ kúrú ni tán bá wá ṣe wípé nǹkan tí wọ́n wá tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán àti lè wá dẹ́ra àbí àti lè tọ́jú ara káti lè gbádùn ọlá náà wọ́n èyí lè rántí ẹ̀ nítorí pé wọ́n wọ́ ọlá tipátipá ni. eléyìí ni ibi Nàìjíríà kù sí pátápátá léè tó ṣe pé gbogbo àwa tá a wà ń bẹ̀ pátá eré bá ṣe jẹ bá ṣe mu nìkan la máa ń sá a máa ń sáré bá ṣe jẹ oúnjẹ sínú ṣùgbọ́n àyè sáré wípé inú oúnjẹ tí mo jẹ jẹ̀díjẹ̀dí ń bẹ ń bẹ sọmọ pé tá a bá ń jẹun ó yẹ ká máa pìpì ara wa wípé àgbo jẹ̀dí gbọ́dọ̀ wà nulẹ̀ ìmọ̀nú oúnjẹ tí n bá jẹ tó bá fẹ́ dà mí láàmú àgbo jẹ̀dí àbí nǹkan tó lè mú àlàáfíà bá ọ pẹ̀lú oúnjẹ tó ń jẹ bóyá ètò jẹ tí ò bá ra ẹ lára mu bó bá ti mu àgbo sí àlàáfíà ó lè dé bára rẹ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ oúnjẹ dà gẹ́gẹ́ bí owó tá à ń wá ni àgbo jẹ̀dí tí mo lẹ́sẹ̀ ó ṣe dà gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé yóò jẹ́ kẹ́mi rẹ̀ ogun láti lè jẹ òmíì ọ̀pọ̀lọpọ̀ máa ń jẹun ni wọn kì í tọ́jú ara yí pé ẹ jẹ́ kí n mọ àgbo jẹ̀dí sẹ́lẹ̀ oúnjẹ yìí má bàa dà mí láàmú kí n lè rí kùn jẹ mí ọ̀pọ̀lọpọ̀ máa ń wá owó ni wọn kì í wá nǹkan tó yẹ mi wọ́n fi gùn láti lè gbádùn owó náà ló fa sábàbí tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ a máa sábà máa kú Gbangba Dekun lìtù. ó gba kọ́lọ́ tó ṣe àmì ọmọ ènìyàn fẹ́ ní ìfọ̀rọ̀ ojú láàrin ọ̀rẹ́ wa. Àgbàgbé àná ẹ gbọ́ kí la fẹ́ sọ̀rọ̀ bá lérí lẹ́nìí ààrẹ náà lẹ ti ń gbọ̀n. òpó méjì kan bẹ fún àti òpó. a fẹ́ sọ̀rọ̀ lórí tí wọ́n ń pè ní ìmọ̀ràn. tó wọ́pọ̀ ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní ìmọ̀ràn. pé àkọ́kọ́ òpó yẹn ni màmá tó bí wá. ẹ fura lèyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ẹ fura sí àwọn ìmọ̀ràn ìkà. ayé tọ́lábàdẹ̀ wá tari. àǹtí sọ̀ ń fura sí ìmọ̀ràn táwọn èèyàn ń fún ọ sá. o tí wọ́n bá wa ká máa jìnnà sí. bọ̀dá sí wọn náà ń fura sí gbogbo ìmọ̀ràn tó ń gbà lọ́dọ̀ àwọn èèyàn. tó mọ̀ yí pé gbogbo aláǹgbá ló dakùn délẹ̀ a kò mọ̀ yí tínú run. ṣé gbogbo àwọn èèyàn tó ń fún ọ nímọ̀ràn ló lérò pé inú wọn dùn sí ọ. Torí pé o ti kọ́lé sínú rẹ ní tún gbé fọ́tò ilé tó kọ́ sórí Facebook. tó o ní làákàyè ni o tún lóyún ìyàwó rẹ lóyún o tún gbé sórí Facebook só mọ̀ páyé ń bẹ ni. ṣé wọ́n ló yẹ kó o ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kó o tún máa ṣàfẹ́fẹ́ yẹ̀ só rántí pé àwọn bàbá rẹ fọ́fadà wọn àwọn pàkan tó lọ́lá. tó o wá rántí wípé bí ẹgbẹ̀rún èèyàn bá yín ọ pẹ̀lú mọ́tò àbóyún tíyàwó rẹ ní tó gbé sórí Facebook. 99% àwọn tó ń kí ọ wípé congratulations 99% tí wọ́n lọ ta àwọn tó ń fẹ́ kọ́ láàrin ó lọ lẹ̀ o. kádàrá ẹ̀dá o. ǹjẹ́ o rántí pé ó ṣeé ṣe kí kádàrá rẹ mọ̀ fi ariwo sá. pẹ̀lú òdẹ́fàlà ò pé orí òbí. ǹjẹ́ o rántí pé ó ṣe pé nǹkan tó ń wáyò ó ní iye ọdún tẹ́lómi ti ń wá tí ò tí ì rí. ó jẹ́ pọ́tà aláìní. ṣéyẹ ló ti yẹ kó o máa ṣe báyìí ó wà nílùú èyìnbó gbogbo àṣírí inú ayé rẹ̀ ló tún tú síbẹ̀. Àgbàgbé àná sọ ma káwọn kan bẹ tí wọ́n máa ń jẹ́ kéèyàn rè lónìí bó tí ò ní mówó bọ̀ sá. ǹjẹ́ o gbàgbé wípé láìka àmọye ẹgbẹ̀rún ọdún nù fámìlì rẹ ìwọ lọ́lọ́run tètè gbọ́wọ́ rẹ sókè tó wá yẹ kí ìwọ ló tún yẹ kó o máa fọ láàbípò tó ní kó o máa fi ṣe fáàrí. gbogbo bó o ṣe ń kọ́lé bó o ṣe ń ra mọ́tò láyé ń rí sí gbogbo ẹni tó ń ṣe fún tó ń rí náà nínú wọn ń dùn sí ọ. abẹ́ni tó finú sòyò tó tún. ẹ fura sí ìmọ̀ràn tí ìka ọmọ gbà yín. ọjọ́ ìkúnlẹ̀ ò tó tọjọ́ ìbí. gbogbo aṣọ kọ́ là á sá lóòrùn gbogbo ejò kọ́ ni jíjẹ bẹ́ẹ̀ ni gbogbo ogi kọ́ là á gùn. wọn náà bímọ ṣebí wọn náà bímọ ṣebí wọn náà bímọ ń bẹ lọ bí wọn. a ní gbogbo obìnrin kọ́ là á fẹ́ gbogbo ọkùnrin kọ́ là á dẹnu kọ gbogbo owó tí wọ́n bá fún ni kọ́ là á gbà gbogbo aṣọ tí wọ́n bá fún ni kọ́ là á wọ̀ bẹ́ẹ̀ ni gbogbo bàtà kọ́ là á tẹsẹ̀ bọ̀ gbogbo ilẹ̀ kọ́ là á rà gbogbo ọjà kọ́ là á kówó lé lórí. bó bá wà nú ayé tó o bá ti mọ nú ayé àwọn ará yóò fún ọ láàyè tí ò yẹ ọ o.
láyé. ǹjẹ́ o mọ̀ pé gbogbo àyè tó ń bá fún ni kọ́là gbà gbogbo òye tó ń bá fún ni kọ́là tẹ́rí sí. ẹnìkan ti ń gbọ́. ló fọ sọ́dọ̀ àbí tó ṣe pé gbogbo aládé gbọ́dọ̀ máa dé adé ara wọn ó kálukú ní adé ọ̀wọ́ tiẹ̀. mo ṣàánú fún wọn. àní gbogbo ọ̀nà kọ́là rìn gbogbo aṣọ kọ́là sá lóòrùn. gbogbo ẹni tó fi inú sòyún kọ́. bẹ́ẹ̀ ni o ẹni tí ò bá mọnú ayé ara yóò fún ọ láàyè tí èṣe tiẹ̀. ọmọ pọ̀ mọ́. kọ́kọ́ ṣàwárí ara rẹ wọ́n mọ. gbogbo òmọ̀ràn kọ́là gbà àmì. gbogbo ọ̀rọ̀ kọ́là sọ síta gbogbo èèyàn kọ́là fọ̀rọ̀ ọlọ̀. àní gbogbo oúnjẹ kọ́là jẹ bẹ́ẹ̀ ni gbogbo omi kọ́là mu gbogbo omi kọ́là ti sọ̀rọ̀ gbogbo èsì kọ́là dẹ̀ fọ̀. ṣé tó lágbára dákun má gbé. gbogbo èèyàn kọ́là dá lóhùn gbogbo ìjà kọ́là já o gbogbo ẹ̀bi kọ́là dáyàn lẹ́bi. wọn bá ṣe fi. gbogbo ọ̀rọ̀ tán bá pè wá sí kọ́là máa ń dá sí nítorí pé ayé ń bẹ́nu èèyàn èèyàn ní bẹ́nu èèyàn táyé fi ń pera wọn léèyàn. bó o bá dára ayé mọ̀ ara yóò fún ọ láàyè tí èṣe tiẹ̀ o bó o bá fẹ́ lówó nú ayé o gbọ́dọ̀ dánú ayé mọ̀ kìí ṣe pé bó o bá tó lọlé ẹ lọ́bọ àbí lọlé àfa àbí lọlé pásítọ̀ kọ́kọ́ mọ̀ pé ọlọ́run ọba ló dọ̀ ọ́ sínú ayé ó dẹ̀ ti mọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé ó ti mọ̀ pò tó wà níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta kí ló wá ṣe nínú ayé ní tó wá ṣe nínú ayé ní òjò mọ̀ ṣọ́ra fún nínú ayé torí pé aráyè tètè fún ni láàyè wọ́n bá ti rí pé o ti láàyè níbi tí o ti yẹ ọ́ wọ́n fẹ́ lé ọ kó ń bẹ̀ wọ́n dẹ̀ máa kí ọ o gbọ́ ọmọ aráyé a máa báni lọ́wọ́ ọwọ́ epo wọn kì í báni láwọ́ ẹ̀jẹ̀ ọmọ aráyé a máa gbé niga pẹ̀lú ń ta nílò tọ́ ṣùgbọ́n náà wọn kò dénú kò dénú pẹ̀lú bọ́lá mo ṣe gbé ọ̀gá o lọ́jọ́ pé ìyá rẹ jẹ́yà lọ́dọ̀ bàbá rẹ ìwọ náà lólógo tọ́lọ́ ń gbé síbẹ̀ níwọ̀n ló yẹ o tún máa fowó àtọmọ àtìyàwó tó ní ṣe fáàrí lórí Instagram. kiri ara mi kò sẹ́ni tó. ò rárá ìnílò nù ó pẹ́ kí màmá rẹ ó tó bímọ àwọn tó tún bí o tún pín káàkiri àwọn èèyàn táwọn tó gbọ́mọ rẹ sí lọ́dọ̀ sí o lérò pé wọ́n nífẹ̀ẹ́ rẹ sá. mo gbàgbé àná. sọ́mọ̀ páwọn èèyàn máa gbòògò ológo ni látara kí wọ́n máa dé fìlà ó ń fìlà àwọn máa gbòògò ológo láti máa kéèyàn máa exchange aṣọ síra wọn á máa gba ògo ológo mọ́ra wọn kódà kéèyàn máa jẹun káàkiri wọn á máa gba ògo mọ́ra wọn lọ́wọ́ sọ́mọ̀ pé wọn á máa tara obìnrin gba ògo lára èèyàn ni kódà wọn á máa tara ọkùnrin gbògo lára èèyàn sọ́mọ̀ yìí pé lára ọ̀rọ̀ sísọ ń gbà míì kéèyàn ó dá sọ̀rọ̀ tí ò yẹ kó dá sí ọmọ aráyé á máa gba ògo lẹ́nu èèyàn nínú ayé tá a wà ibò bá dáyé mọ̀ wọn ò ní fún ọ láàyè wọn bá wá fún ọ láàyè tẹ́ jẹ́jẹ́ nítorí pé àwọn kan ló láàyè tán tó fún ọ láàyè tí ń bẹ́ńbẹ̀ tán ni o máa sọ tó fi ń rí sọ. wọn bá wá fún ọ láàyè pé o máa sọ̀rọ̀ náà mọ́ sọ àsọjù nítorí pé àwọn kan sọ bó o ṣe ń sọ̀rọ̀. náà fi sọ pé kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ sọ kó máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. nínú ayé tá a wà yìí àyè tó bá rí ń bẹ̀ kì í ṣe tiẹ̀ o ẹnìkan ló fún ọ láàyè ń bẹ̀. ibìkan ló ti rí àánú gbà kọ́nà. Gbangba Dekun lètò ètò gangan ni Gbangba Dekun. òòrè ètò ba Nàìjíríà jẹ́jù tákòbá fi wá ń dórí àkóbá fáwọn tí ò tiẹ̀ gbọ́n. ohun gbogbo la máa ń gbé sínú kíni sórí social media. bí wọ́n bá ń jà lọ́wọ́. ó méjì kan bẹ́ fún. ọkọ àtìyàwó ń nara wọn ẹnìkan gbé fóònù sọ́wọ́ ń rìkọ́ọ̀dù wọn. sọ mọ̀ pé bí wọ́n bá ṣe ń fún ọkọ àtìyàwó yẹn wọ́n bá ń fún ẹ lépè ìwọ tó rìkọ́ọ̀dù náà ó gbè pé ń bẹ̀ ni. ní tó yẹ kó fi là wọ́n dẹ̀ para wọn mọ́ ọ lọ́wọ́ wọ́n bá ń dájọ́ wọn ń jọ ìgbéra kìámà ẹ̀ẹ́jọ jìyà wájú Ọlọ́run. torí kó lè ní fọ́lọ́wàsì. ipò tí wọ́n bá wa ká. ìwọ náà ti ń bẹnu ẹni tó pààyàn náà nù torí pé wọn náà ń rìkọ́ọ̀dù wọn táìmù tó yẹ kó là wọ́n. ẹ gbọ́ Gbangba Dekun lè tètò gangan ní Gbangba Dekun. wọn kò dọ̀rọ̀ búkà látàbùdú ìgbé. a níbi a ti lọ ní pé. wọ́n fi lè wá ní kíni ìsàlẹ̀. ẹ fura sí ìmọ̀ràn ìkà. ìdákalẹ̀. ǹjẹ́ o mọ̀ ń pé nu gbogbo àwọn èèyàn tó bá pàdé lẹ́nìí kìí ṣe gbogbo wọn náà ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. ǹjẹ́ o ń fura sí ìmọ̀ràn tí wọ́n fún ọ nípa ọkọ rẹ̀. ṣé ìmọ̀ràn tí wọ́n fún ọ ǹjọ́ dáa. ìwọ náà ronú ọpọlọ rẹ yìí pé jẹ́ lágbájá tó fún mi nímọ̀ràn báyìí lórí ọkọ mi sọ nífẹ̀ẹ́ mi. afọ́jú wọn bọ́ sí. ìtumọ̀ ẹ̀ náà ni pé ìwọ náà yé máa rojọ́ ọkọ rẹ síta mọ́. ìyẹn ní orí bàbá pẹ̀lú màmá rẹ̀. nítorí pé ẹni tó ń rojọ́ fún. káàtọ́ ló ní tọrun ti gbọ́n. tó náà bá ráàyè ní tọkàn rẹ̀ bá balẹ̀ ẹni tó bá ráàyè ayé tirẹ̀ kì í ráàyè rojọ́ ẹlẹ́jọ́. ó ní sàlàyé. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń bá ní dẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́ wọ́n máa ń dẹ́ ẹjọ́ ìdílé kan. àìrójú ráàyè náà ní jẹ́ kí wọ́n máa dẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́. tó bá rẹ́ni tó bá bísì sínú ìgbésí ayé ti àbí fámìlì wọ́n bá gbẹ́jọ́ wá bá yóò jòyè pé mi ò bísì ni mi ráàyè. ìyá kò sẹ́ni. lẹ́ni ẹ bá wá rí wípé ọ̀rọ̀ ilé rẹ ló ń tò yóò fún ọ ní òríjìnà ọ̀rọ̀ pé lágbájá kálukú ló ní tiẹ̀ lára. fasọ̀bọ̀n tó ń bẹ lábẹ́ rẹ kó o ṣe kí ni kó o máa fọgbọ́n ṣe. nítorí pé kò sẹ́ni o máa sọ̀rọ̀ fámìlì rẹ fún tí ò nífẹ̀ẹ́ rẹ o. wọ́n bá wá nífẹ̀ẹ́ rẹ tán bá fún ọ nímọ̀ràn ó dá mi lójú pé wàá ṣe mistake ń bẹ̀. so o ti gbàgbé pé ẹjọ́ ọkọ rẹ tó ń rò káàkiri gbogbo pábánbarí tí ó bá dé náà ni pé bó ṣe kú òǹlé ọkọ.
sẹ́ni tí ó fún ọ nímọ̀ràn wípé Tọ́jọ́ ìbí wọn. tẹríba fọ́kọ rẹ̀ ṣe dáadáa. Ayé ò máa bó bá wá réèyàn tó fún ọ nímọ̀ràn pé àní o máa ṣe dáadáa sọ́kọ tóun tó yẹ jọ ń jà. wọn náà bímọ. ó dá mi lójú pé wàá rí ètì òun tọ̀ nítorí pé òdodo ọ̀rọ̀ ní sọ fún ọ. Ọmọ. ṣùgbọ́n bí ẹ bá ti rí táwọn èèyàn bá ti ń fún yín nímọ̀ràn pé gbá létí wọ́n dáná oúnjẹ fún wọ́n fún láàyè àyàyàyà òun kó lọ ń lé díẹ̀díẹ̀ nù. Wọ́n bá káwọn. ẹ fura sí ìmọ̀ràn táwọn èèyàn mọ̀ gbà yín. ẹ fura sí ìmọ̀ràn ìkà. Wàláì àwọn kan bẹ́ lọ́wọ́ wọn bá káwọn lọ́mọ láyé. kò yáwọn èèyàn nípa àwọn kan bẹ lọ́run káwọn lọ́mọ láyé. Wọn ò jì ibẹ̀ lẹ́lòmíì ṣẹ̀ tún gbé ọmọ oyún tó ní àtúntà lọ gbé fáwọn tí fi ń ṣòwò. ìgò gbogbo ẹni tó sunkún ọmọ kọlọ́hún ṣàlùbọ́. Gbangba Dekun lètò ǹjọ́ ń fura wípé Kọlọ́hún gbàdúrà. gbogbo bó ṣe ń rojú ara rẹ̀ káàkiri Inú sùn. náà ní fa ìfàsẹ́yìn fún ara rẹ̀. Gbogbo ẹni tó ti bí sọ ń fura wípé gbogbo bó ṣe ń kọkùnrin sílẹ̀ ìjà ẹ̀mọ́. iná lọ́jọ́ orí rẹ̀ ń lọ. Amina àmì. ǹjẹ́ o rántí pé bó ṣe ń bímọ káàkiri nílé ká ilé ọkùnrin káàkiri làwọn ọmọ rẹ̀ ó máa bínú sí ọ torí pé ò ráàyè tọ́jú wọn. ǹjẹ́ o rántí pé ọmọ tó filẹ̀ nílé ọkọ Ẹyin tó filẹ̀ fún òyìn ọkọ rẹ̀ àná o gẹ́gẹ́ bí o. tó dán ọ lójú pé ìyàwó tọkọ rẹ̀ fẹ́ máa tọ́jú rẹ̀ bíi tiẹ̀. Mo má gbé ràn wọ́n rà. igi yóò da ẹyọ náà yóò da ẹyọ náà ńgbà olóúnjẹ tó fẹ́ jiná Wọn bá ṣe fún wọn. tí ò bá wá yí ọ ni. Bá ṣe fún wọn. bàbá tó bí ọgán hùwà tí ò dáa ṣùgbọ́n màmá rẹ ní tẹríba fún màmá rẹ ló jẹ́ kó o bá màmá rẹ lọ́dọ̀ ìyá rẹ kí ló dé tí wò fi ṣe bí màmá tó bí ọ. kó wá dọjọ́ alẹ́ kí wọn náà lè jèrè ọmọ kó jèrè ọkọ. Alimuna. aláwọn kan sọ wípé èèyàn kì í jèrè ọmọ kó jèrè ọkọ ẹbí wọn lè pé báwo náà ṣe rìn ayé wọn táwọn ò fi jèrè ọkọ. ìwà rẹ ò dá lọ́jọ́ ọkọ ló jẹ́ ní òjé ò jèrè ọkọ. bíwà rẹ bá dá lọ́jọ́ ọkọ ó jèrè ọkọ ó tún jèrè ọmọ. tọ́láwọ̀ ọkùnrin máa ń padà ṣàdúrà fẹ́yàn ẹ̀yìn ìyàwó wa wípé ó jèrè àwọn ọmọ rẹ. bóbìnrin bá dẹ̀ fẹ́ jèrè ọmọ rẹ̀ ó di dandan kí èrè yẹn ó gbọ́dọ̀ ọkọ jáde kó wá gbabẹ̀ wá sọ́dọ̀ kìnnì ó padà wá sọ́dọ̀ ọmọ. ẹ wà mọ́ gbọ́ tí bàbá mọ̀ sọ yí pé wọ́n bá ti ń pè bàbá mi dádì mi how are you. bàbá mọ̀ sọ pé ǹjẹ́ ti pè ya yín sá ṣe ti fún ya yín ní nǹkan ó ń jèrè ọkọ ó ń jèrè ọmọ mi. jẹ́ ká ní ìyẹn àníyàn rẹ̀ ó dáa kó o lè jèrè méjèèjì. Ṣọ́ra láti máa fi ìrìn àjò ayé rẹ̀ máa lo àwọn èèyàn. Rántí wípé ẹ̀yin ọ̀rẹ́ mẹ́rin lẹ́jọ́ rìn ìwọ nìkan ló ti níyàwó àbí tó ti bímọ. Ṣọ́ra àti máa sọ̀rọ̀ rẹ fún ọ nítorí pé kò sí bó ṣe lè sọ. Yóò ṣe dàrú ni wọ́n mọ̀ wá o. Wọ́n lè mọ fún ọ nímọ̀ràn tó dáa lóòótọ́ ṣùgbọ́n ẹni tó ń fìràn ọ̀rọ̀ rẹ lọ. Ǹjẹ́ àwọn ti wà nípò tí wọ́n wà sá? Tó bá rí bẹ́ẹ̀, a jẹ́ pé gbogbo aṣọ kọ́ là á sá lórùn. Gbogbo ọ̀rọ̀ kọ́ là á sọ. Gbogbo èèyàn kọ́ là á gbàmọ̀ràn lọ́wọ́ wọn o. Ẹlẹ́dàá rẹ ni kò dìrọ̀ mọ́. Lọ́pọ̀ ìgbà tó ṣe pé ọkọ tó o bá fẹ́ àbí ìyàwó tó o bá fẹ́ ó béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ kó o tó fẹ́. Kìí ṣe pé torí owó ló fi fi ọkọ. Kìí ṣe torí ẹwà ó fẹ́ pé kí n lè bá àdọ́jú alẹ́ ń bẹ̀ ni. Tó bá ṣe pé torí kò lè bá àdọ́jú alẹ́ ń lé ọkọ ló fi fẹ́ ọkọ rẹ. Ó dá mi lójú wípé bí ìṣòro kan bá dé solution tọ́lọ́run ó fún ọ tó fi bọ́nú àdánwò Ọlọ́run yóò là ọ́ lọ́nà rẹ̀. Gbangba Dekun lètò ètò gangan ni Gbangba Dekun. Ọ̀rọ̀ tí mò ń sọ lè máa rùn létí tiẹ̀ o. Ṣùgbọ́n mo fẹ́ ọ rántí wípé ọjọ́ tọkọ rẹ bá ṣe dáadáa sí ọ àbí tí ìyàwó rẹ bá ṣe dáadáa sí ọ ó dá mi lójú pé kò sẹ́ni tí ó sọ síta pé ìyàwó mi ṣe dáadáa sí mi lẹ́ni àbọ̀kọ mi ṣe dáadáa sí mi. Kí ló dé ńgbà tí nǹkan wá le díẹ̀ ẹ wá lọ ń ròyìn káàkiri a jẹ́ pé fúnra rẹ lo tí ìhòòhò ara rẹ síta nìyẹn. Ṣọ́ra fún ìmọ̀ràn tí ìka ọmọ gbọ́ nítorí pé kówókówó lọ́mọ aráyé ò mọ̀ sọ ìlú kóyakóya ni wọ́n dẹ̀ mọ́ lù fún ọ. Tó bá ní orin sí ọkọ rẹ tí rìnrìn tí ò tẹ́ ọ lọ́rùn àbí ìyàwó rẹ tí rìnrìn tí ò tẹ́ ọ lọ́rùn. Èèyàn lè fi sùúrù kó fi yanjú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo aṣọ là á sá lórùn. Ọ̀rọ̀ ẹ̀dá bá mẹ́hẹ̀ díẹ̀ ọwọ́ wa náà ló ti wá. Ṣùgbọ́n gbogbo nǹkan láyé tó bá fẹ́ ṣe nínú ayé rẹ̀ má fi tẹ́lẹ̀dá rẹ̀ sílẹ̀ o. Béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ èmi ò ní o lọ ọ̀dọ̀ àfáà àbí kó o lọ ọ̀dọ̀ pásítọ̀ àbáláwo àbádáǹsì. Ìwọ gangan tó Ọlọ́run ọba pè nínú ayé rẹ̀ tó o bá mọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ yóò fìmọ́lẹ̀ hàn ẹ́. Ó mọ ibi tó yẹ kó o yà sí ó mọ ibi tó yẹ kó o sọ ó mọ̀rọ̀ tó yẹ kó o ṣe. Nítorí pé bẹ́ẹ̀ ẹ̀mí burúkú bá ń dọkọ̀ rẹ láàmú àbíyàwó rẹ̀ látara sùúrù àti ìsúná Ọlọ́run ọba tó jẹ́ kọ̀ǹfàmù yóò padà yí padà náà ni. Ṣọ́ra fún ìmọ̀ràn ìkà tí wọ́n máa gbọ́ nítorí pé ìlú kówókówó lọ́mọ ará yóò máa lù fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé lẹ́ni ni ò ní ṣòro kankan o ṣùgbọ́n látara àròká ni wọ́n fi ba ìdílé ara wọn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sunkún àsúnú tó bá dórí TikTok ni wọ́n máa fẹ́ yín pé inú àwọn ń dùn bẹ́ẹ̀ dẹ̀ ni ẹjọ́ wọn kọ́. Gbogbo
bára ṣe ń kan wọn nú ilé ni wọ́n fi sọ̀rọ̀ lórí TikTok àbí Instagram. Ẹni tó wá ní ìdí ìmọ̀ràn ó wà máa gbọ́ látara bẹ̀ yóò bá dànù ilé oúntọ̀ ń rú. Àní ohunkóhun tó o bá fẹ́ sọ nínú ayé tó bá ń banú rẹ jẹ́. Bí ẹlẹ́dàá rẹ̀ ni o pe àfáà mọ̀ pé pásítọ̀ mọ̀ padà ń ṣe tó rà àfáà àti pásítọ̀ àtàdá ń ṣe gan ò tí ì ránjú tiwọn. Débi pé wá ń gbé tiẹ̀ bọ̀ wá bá wọn. Ọlọ́run tó ní ò fi ọ́lẹ̀ pè é ní kọ̀kọ̀ kó pè ní gbangba. Oore tó ṣe fún mi ìfẹ́ máa dà mí láàmú. Ó wù mí o ṣe fún mi lóòótọ́ inú mi dùn ṣùgbọ́n fẹ́ máa dà mí láàmú. Bá yanjú rẹ̀ kó dára. Wàlẹ́ Ọlọ́run ó yanjú rẹ̀. Nítorí pé níjọ́ tí Ádámù baba ńlá wa tọ́lọ̀ ń dá sínú ayé ó wọ̀ tún wò sí kò rẹ́dà kankan fúnra ara rẹ̀ ló sọ pé Ọlọ́run o inú mi dùn sáyé tó dá mi sí yìí ṣùgbọ́n mi nìkan ò lè dágbá lé ayé kí ló dé tàbí bí Ádámù ò fi lọ pé àwọn nǹkan míì pé ó gbà onímọ̀ràn fúnra rẹ̀ ló pe ẹlẹ́dàá rẹ̀ pé nǹkan tó ṣe fún mi yìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí ìgbà tí nǹkan náà dẹ̀ ń le fún baba ńlá wa Ádámù kò pẹ́ lómi Ọlọ́run náà ló pè lọ́lọ́run fi bí ya bùkátà rẹ̀ òdodo ọ̀rọ̀ mò ń sọ o ayé kì í bá ní ṣe kíni wọn kì í bá ní ìdè wọn máa ń bá ní tu ni o ayé ò ní bọ́ ọ̀sẹ̀ o ṣùgbọ́n wọn ò bọ̀ jẹ́ ayé máa ń fẹ́ tù nǹkan ká ni o tó o bá ti fẹ̀dí ara rẹ̀ tara yóò tù ọ́ ká rántí pé o ti bímọ ìgbà wo ló fẹ́ jẹun ọmọ gbogbo àwọn ọmọ tó bí ìgbà wo ló fẹ́ gbádùn wọn bó o bá wà lọ́dọ̀ ọkọ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wàá mọ bí àwọn ọmọ kọ̀ọ̀kan kù sí ọmọ tó yẹ kó o tọ́jú èyí tó yẹ kó o ṣàdúrà fún tó bá wà lábẹ́ ọkọ rẹ àdánwò kankan ò ní kàn wọn ẹni ẹlẹ́ni ò ní wòrà àwọ̀ wọn tó wá rántí nígbà tó ń bímọ káàkiri báyìí mélòó ló bí àdúrà fún mélòó ló gbàwẹ̀ fún nu wọn ní pé ọjọ́ ọ̀la wọn kó lè dà èsì kọ́mọ tóbi nìkan la fi ń sọ pé àjèrè ọmọ àbọ̀mọ́ dára spiritual ó gbọ́dọ̀ wádìí ọmọ rẹ dáadáa kọjọ́ aláì rẹ ó lè dá kó lè bá àgbádùn nígbà tó yẹ kó o máa gbádùn ṣé lópin ìgbà tí wọ́n ti lé ọkọ àkọ́kọ́ àti kejì àbí tó ti kọ ìyàwó àkọ́kọ́ lẹ̀ ìkejì kẹta tó fẹ́ ráyè gbogbo àwọn ọmọ kéésì ká bí ọmọ púpọ̀ ni wọ́n ń sọ ẹ tọ́jú àwọn ọmọ yín kó o wèé tí ó di president kó o mọ tó bẹ̀ lọ́n lé lórí kó lè di president náà kó lè délẹ̀ lérí kó o wèé tó jẹ́ pé yóò di lọ́yà kó o wo bí ìrìn àjò rẹ̀ kù sí kó lè bá àdépò lọ́yà náà kó lè bá àgbádùn wọn kó o wèé tó ṣe pé ṣe bọ́ọ̀lù ni ó máa gbá wọ́n mọ̀ bá àṣìṣe oníṣẹ́ kábímọ púpọ̀ kọ́ ni wọ́n ń sọ tó o bá ti lè gbìyànjú lórí gbogbo wọn tipa yóò fi ní ká wọn ìjà yẹn ni wọ́n máa pè ọ́ ní bàbá gidi ìyá gidi Gbangba Dekun lè tètè gangan ní Gbangba Dekun. ó gbọ́ àwọn èèyàn kan bẹ nínú ayé tá a wà yìí wọ́n á so oògùn wọn à lọ ilé àfà ṣùgbọ́n àkàndé èèyàn ni wọ́n mìíràn tí ọdún kan ó wà lọ́dọ̀ àfà mi lọ́jọ́ náà ayayaya ọ̀rọ̀ fẹ́ kọ̀rọ̀ díẹ̀ lénìí mo wá sọ fáfá mi pé ìyá tó ń lọ lọ́ọ̀kan yẹn mo dẹ̀ rí ìyá yẹn pé ìyá yẹn ti kú àfá mi wá ní gbẹ́nu sọ̀hún mo wá dalẹ̀ ìgbà tó dijọ́ kejì ìyá yẹn wá kú mo ti sọ̀rọ̀ méjì kan fún àfá mi rí dáadáa tọ́rọ̀ yẹn ti ṣe padà ṣẹlẹ̀ mo pèrè pé ìwà àwẹ̀ mélòó ni wọ́n ń gbà àdúrà wo ló ń ṣe àdúrà wo làwa mọ̀ tá à ń ṣe mo wá sọ fún ọmọ wa lẹ́gbọ̀n ni mo ìyá tó dé ń lọ lọ́ọ̀ ni mo dẹ̀ lára pé ìyá yẹn kú lánàá o wọn bá dẹ̀ ṣe sàárà fún àfọwọ́n ní gbẹ́nu sàn ọ̀pọ̀ tó wá díjọ́ kẹ ẹni yẹn ṣaláìsí mo wá ń sọ sínú pé mo dẹ̀ sọ fún àfáà mi a lè ka ìlọ́ọ̀tì fún nǹkan bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ àwọn kan ń bẹ àkàndé èèyàn ni wọ́n àkọ́kọ́ tó bá fẹ́ gbádùn ayé yìí mo fi Ọlọ́run búra mo fi ọjọ́ tèmi náà wọlé ayé ìjọ tí ń lọ tí mo fi búra ẹ dákun ẹ lọ ṣàwárí ayé who are you who I am kọ́kọ́ mọ̀rú ẹni tó jẹ́nu ayé kó o má bàa dààmú jìnnà bó bá mẹni tó bá jẹ́ wàláì bóbìnrin fi ọ́lẹ̀ òní ní problem torí pé o mọ bí tó ń lọ àti pé òní sí obìnrin fẹ́ o dẹ̀ ní sí ọkọ fẹ́ o ní ṣiṣẹ́ oníṣẹ́ o nítorí pé gbogbo wa la ní spirit tó ń tẹ̀lé wa káàkiri tó jẹ́ àjẹmọ́nú wa àwọn bàbá tó ti lọ àwọn alágbára tó ti lọ náà ní padà wálé ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ torí pé à ń wá owó afẹ́ jẹ́yàn pàtàkì ó nìkan là ń wà wáyé tí gbogbo wa ń wá oúnjẹ nínú abọ́ ṣùgbọ́n àfẹ́ wo bí wọ́n ṣe pìpì oúnjẹ náà gbogbo wa la fẹ́ kọ́lé àti ẹ̀fẹ́ mọ bí wọ́n ṣe ralẹ̀ gbogbo wa la fẹ́ ra mọ́tò àfẹ́ mọ tó wà nù ẹ́ńjìn tí ń gbé mọ́tò rìn gbogbo wa la fẹ́ lówó àfẹ́ mọ tí ń jẹ́ owó gangan
àní gbogbo ọ̀la fẹ́ yàwó tó bá fẹ́ yàwó lóòótọ́ nǹkan bẹ́nu ìyàwó nǹkan bẹ́nu ọkọ o àwọn àkàndé èèyàn ń bẹ àǹjànú ń bẹ́nu wa òkú ń bẹ́nu wa ẹranko ń bẹ́nu gbogbo wa bó o bá wá dá ọlọ́run mọ̀ dáadáa kó o ṣàwárí ara rẹ wà lẹ́wọ̀ kàn ṣe mistake nínú ayé tá a wá ìkè sàwálà ni òun fún wa láàyè ń bẹ ni o á dẹ̀ padà fi wọ́n síbẹ̀ náà ni nínú ayé èèyàn ń bẹ́nu èèyàn o ìwọ tó o bá lójú ojú kankan láàmú ní Gbangba Dekun lẹ́tọ̀ ẹ má bìrì èmi àmọ́ sọ̀rọ̀ pọ̀ ní má dẹ̀ máa fẹ́ kó ń kálukú tiẹ̀ mú. mo sọ fẹ́ nìkan wípé èèyàn méjì ẹ̀dá méjì lọ́lọ́ ń dá sínú ayé àní o máa ń fura sẹ́ni tó máa fọ̀rọ̀ lọ fura sí ọ̀rọ̀ tí wọ́n bá ń fọ nímọ̀ràn. ẹnìkan wá sọ fún wa wípé inú àwọn èèyàn méjì èèyàn mélòó ló ń bẹnu ayé mo lẹ́dàá méjì lọ́lọ́ ń dá sínú ayé tá a ní pọ́blẹ́mù wájú Ọlọ́run ṣùgbọ́n nínú àwa méjèèjì àwọn kan kú àwọn kan ẹ̀ẹ̀kan ni wọ́n máa kú nínú ayé ó wá béèrè pé àwọn wo ni wọ́n ṣe pé wọn ní kú ẹ̀pẹ́ ìkan ni wọ́n máa kú ìwé lákòókò ń bẹ àwọn tí wọ́n ní kú ní ẹ̀ẹ̀mejì àwọn làlìjànú gbogbo àwa tá a wà nínú ayé àtàlìjànú àtẹ̀yàn Ọlọ́run kọ èjì tọ́lọ́run kọ fún wa nǹkan bíi 10 years Ọlọ́run kọ fún wa ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá bíbélì fún mi ó yá ẹ máa fura tèmi lọ ṣùgbọ́n àwọn àlìjànú a máa lo 10 years 5 years 10 years 2 years 1,000 years ni mo fẹ́ sọ o 1,000 years 10,000 years bọ́lá ń ṣe kọ́ fún àlìjànú bẹ́ẹ̀ náà ló ṣe kọ́ fún àwọ̀ èèyàn ṣùgbọ́n àwọn ọmọ ànábì Ádámù àwa ló ṣe wípé a máa ń lo ìgbà tiwa lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún listen sí mi dáadáa àwọn bàbá tó ti lọ náà ní bẹnu ayé àwọn ìyá tó ti lọ náà ní bẹnu ayé iṣẹ́ tó ṣe kù lákọ̀ọ́kọ́ náà ló tún kọ̀ntínù ìwà tó bá ṣe nígbà tó wáyé àkọ́kọ́ náà ló tún kọ̀ntínù ṣàwárí ara rẹ kó o lè mọ bí o ti ń bọ̀ kó o mọ bí o dé kó o mọ bí tó ń lọ àwọn ọmọ bá dààmú pọ̀ jù. mo ní ó wá béèrè wípé mo ní kí ló tún fẹ́ mọ̀ mo ní ǹjẹ́ o mọ̀ wípé ojú tá a ní ìkéṣẹ́ yọ kan sá àwọn àǹjànú ní ojú bíi 16-20 mo láwọn èèyàn náà ní ojú bíi 16-20 ó ní àfa ọ̀rọ̀ tó ń sọ yìí ti ń yàtọ̀ mo lọ́rọ̀ mi ò yàtọ̀ lọ bèrè dáadáa. mo tún jẹ́ oyè wípé Ádámù tó rí tó jẹ́ bàbá wa ńkọ́ yẹn Ádámù àkọ́kọ́ mo ti ń gbé jìnnà. ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ nítorí pé tá a bá wọnú nǹkan kan nínú ayé àwọn àyè kan ń bẹ tó lè débẹ̀ nínú mi sì rè ó dẹ̀ mọ̀ yìí pé rárá èsàrà àwọn ilé lára tiẹ̀ ẹgbẹ́ mọ̀jà fìyà jẹra wa ọ̀pọ̀lọpọ̀ mọ̀ forí sọ wọn dẹ̀ nímọ̀ pẹ́gùn làwọn forí sọ ìwọ tó dẹ̀ ń forí sọ lélẹ́yìí ò ní lérè kan tó sá nítorí pé òye ṣe ẹ mọ̀jà gbàgbé àná. tó lágbára dákun má gbé ràn wọ́n rárá. ó wá ní mo ní tó fi mọ̀ wípé ojú táwọn èèyàn ní kìí ṣe ju ẹyọ kan báyìí ó ní wípé sóòtì ìrìn débì kan rí kó kàn sàdí pé ó dàbí pé mo ti gbé bírí. mo nígbà tó bá rí pé o ti gbé bírí yẹn ojú tó lò nígbà náà ló fi mọ̀ wípé o fi ní fílì wípé ó dàbí pé mo ti ṣe nǹkan báyìí rí. sóòtì ìrà àwọn bàbá last bàbá bíi fọ́ọ̀fadà rẹ tí àmì wà lára wọn tó dẹ̀ bí ọmọ tuntun lẹ́nu àmì ọjọ́ náà sì wà lára ọmọ tuntun tó bí. nǹkan ń bẹ nínú ayé o. ó wá ní gbogbo ojú tọ́lọ́run fún àwọn àlìjànú yẹn náà lọ́lọ́run fún àwọn èèyàn. ṣùgbọ́n bá a bá ṣe ń padà wáyé láàmú change ẹ̀ láàmú lò ó. ẹ gbọ́ lórí ibẹ̀ yẹn ẹ jẹ́ ń lọ polówó ọjà polówó tẹ̀rí náà ní àgúnmọ̀ o. a ní ẹ fura sí ìmọ̀ràn tí ìka ọmọ gbà yín. fura sí gbogbo ìmọ̀ràn táwọn èèyàn mọ̀ gbọ́. fura sí ìrìn àjò ẹsẹ̀ rẹ. fura lórí ọmọ rẹ kó lè bá jèrè ọmọ. fura fún ilé ibùjókòó rẹ kárẹ́yé mọ̀ bá lé ọ kúrò ní ibùjókòó. bó o bá ń rọwọ́ mú dáadáa máa fura dáadáa nítorí pé ara yóò fẹ́ ni fọ́rọ̀ o. orí ẹni ní ń gbé ni o. ẹ já dókè lọ́n ká lọ polówó ọjà nítorí pé ìpolówó tẹ̀ níyẹn náà làgùn mọ́ o. fáńfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà. ẹ pè wá sórí nọ́mbà +23326087880. +23326087880. tàbí kẹ́ pè wá sórí nọ́mbà +2335019323736. iléeṣẹ́ Kaya TV Kaya rédíò rẹ̀ ti ń bọ̀ ọ̀tá wà ní Accra Ghana à ń bọ̀ ẹja dókè lọ́nà. ẹ ti gbọ́ nípa ilé-iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ Spring Baking and Spring Packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí ilé iṣẹ́ Spring Baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon
pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Spring Baking and Spring Packaging. Iléeṣẹ́ ọwà guarantee we are under the government standard company tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wá between the one colour and four colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. Your name orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Emmanuel ní orúkọ. Àjànàkú kọjá àmọ́rí nǹkan. Bí ẹbí dùn sí bàbá pẹ̀lú mọ̀mọ́. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Gbangba Dekun. Ilé dìbò. Lórí kan ní Kaya TV Kaya dìdò yẹn tá a fi kalẹ̀ sí Accra Ghana ń bì. Òbí rẹ̀. Bíbẹ̀ láti ń jábí ẹnu tá a ti ń rọ̀ bí òwe tá a tún ṣe kí ni tá a ń kú bí òjò. Àwa náà kọ òtòrò làbàtà ní múdò sàn làbàbà ní mọ̀mọ́ ẹ̀ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ ọkùnrin bá mi ṣe ẹ bá mi tẹ láìkẹ́ ẹ bá mi tẹ lọ́fẹ̀ ẹ jẹ́ kó débi tó yẹ kó dé dúró. Ọmọ Nàìjíríà ní sọ́kí kẹ́tò yóò tó lé ọ síbi tí a fi rọ̀ sí ká tó fi àdàgbà ètò ìrọ̀ sí ibi tí a fi tàná rọ̀ sí. Lórí gbòdìyàn tó ń lọ Nàìjíríà ó náà ní pé ẹja fura ẹ fura sí ìmọ̀ràn ìkà gbogbo ẹ̀dá tó bá fẹ́ kásà àṣeyọrí ọ̀nà àṣeyọrí náà ni ó mọ̀ wá o. Ẹ fura sí ìmọ̀ràn ìkà àwọn èèyàn tẹ́ ẹ̀ máa fọ̀rọ̀ lọ ẹ fura sí ìmọ̀ràn ìkà láàrin àwọn aṣíwájú wa. Ẹ mọ̀ pé gbogbo wa náà lójú wa ti là gbogbo ohun tí ó jẹ́ àṣàṣeyọrí ni ẹja máa ṣe fura sí ìmọ̀ràn ìkà o nítorí pé wọn ní ara ilé òfojú rẹ̀ wo ni ìmọ̀ràn ìkà náà ni tẹ̀yìnkùlé ń gbà ohun àbábò òun náà ní ń jásírí o. Bá a bá fẹ́ ṣàṣeyọrí lórí ohun gbogbo ẹja máa bà sí ara wa. Bá a bá fẹ́ ṣàṣeyọrí lórí ohun gbogbo ẹja bà sí ara wa. Bọ́wọ́ ọmọ rẹ bá gbé sókè bà sí ara rẹ o kó o dẹ̀ bà sí ọmọ rẹ. Bọ́kọ rẹ bá wá rọ́wọ́ mú láàrin àwọn lọ́kọlọ́kọ ilé ìyàwó ìwọ náà bọ àṣírí ọkọ rẹ o kó lè bá jẹun rẹ pé kó lè jẹ́ pé dáadáa. Bíyàwó rẹ bá wá dá láàrin àwọn obìnrin ẹ̀yin ọkùnrin náà bà sí ara yín ẹ má tú àṣírí ilé yín síta. Nítorí pé ara inú ilé ni òfojú rẹ wo ni. Ìmọ̀ràn ìkà náà ni tẹ̀yìnkùlé ń gbà o. Kò sẹ́ni tó fẹ́ ni o wọ́n ní orí ẹni ló ń fẹ́ ni o. Orí ẹni náà ní ń gbani orí ẹni náà ní ń la ni. A jẹ́ pé ohun gbogbo tá a bá fẹ́ ṣe lọ́wọ́ orí ni ohun gbogbo tá a bá fẹ́ ṣe náà ẹ̀jẹ̀ á máa fi lọ orí wa wò. Bàbá wa ròrò tí ò ṣèrò bàbá pépépé tí ò tí ì jẹ́. Ó dá mi lójú pé àwọn ọ̀nà tó lè gbà pé Ọlọ́run ọba rẹ gẹ́gẹ́ bó ṣe ń pè fún ọ̀rọ̀ ara rẹ gan bó ṣe mọ́ ń bára rẹ sọ pé ìwọ lè dà mí níbo ló wà ojú àánú wò mí tó o bá pè yóò dá ọ lóhùn torí pé tó o bá ti jìnnà sáwọn nǹkan ìwọ rẹ. Ẹ gbọ́ kì í dùn ó pọ̀ sókí báyìí náà lọ bí oge lórí ètò ilé ní lókò tó di ọjọ́ mẹ́jọ tẹ́tọ̀ máa gbọ́ Gbangba Dekun ètò míì pàdé wa lórí àwọn àkọ́tún ètò. Orúkọ tèmi ni àǹjì Taofeek Shafihin Olapade bí ìlú Ìbàdàn kó bá má jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ ètò pọ̀ nílẹ̀ tá a fẹ́ ṣe mo káwọn tàjọ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ẹni àwọn wò tí ò gbọdọ̀ wòran Igwe DJ Tuga alájà wa Mọ̀nsúrátù Àkàbáwọlá Madam Olúwabùnmi bàbá wa fífi ọmọ májẹ̀mú àti alájà wa Káyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a jọ wà lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni a máa lọ nítorí pé ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹlẹsẹ̀ ní bẹ́ẹ̀ náà àyùnlọ àyùnbọ̀ náà lọ́wọ́ yẹnu. Bẹ́ẹ̀ ni o òkè lẹ́múrú sí òkè láàmú lọ wọn ní òkè náà látàrí wo iwájú ojúgun ń gbé iwájú lèmi àti ọmọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀bìtì kò ní ẹ̀bìtì ò lè pe ra. Bẹ́ẹ̀ ni o ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá ṣe kíni tó bá gbé ọwọ́ ara ẹ̀ náà ní ẹni tó bá ní èmi àti òní débi gíga wa àbúbálà ní jẹun
máa yọ wa pẹ́. àlọ́mọ́lẹ̀ náà ló máa ń lọ tàbẹ́ ni á lẹ̀ wọ́n mọ́lẹ̀ ni á tẹ̀ wọ́n gòkè ní. ìwọ náà mọ̀ ṣèkà sí yàn torí tó o bá ti gbìn ò ní ká bó o bá ti gbé bùkà ó jẹ́ dẹ́pọ̀ mọ́ rẹ̀ ó jẹ́ ń bẹ́ o. ẹ mọ̀ ṣèkà nítorí pé gbogbo alápàdà lọ sí ọ̀run. ẹja rántí pé gbogbo nta bá ṣe pátápátá náà wọ́n fi máa ṣe kíni wọ́n fi máa ròyìn wa. àṣegbé ò sí àṣepamọ́ ló wà o ohun abáṣe náà ní gbogbo wa ó kà o bí ọwọ́ aago lórí bá a bá bẹ̀rẹ̀ látago kan sí yóò tún parí sí aago kan náà ni. ọba tó ní kùtù di ọjọ́ mẹ́jọ iṣẹ́ àdúpẹ́ o. ìrẹ́ lójú owó rírì ni àmọ́ rí ó dàbọ̀. ó pẹ́ kó dalẹ̀ kó sẹ́yìn alálòkè táwọn wí ẹni ọ̀nà fún láti ṣe jẹ́jẹ́ wọ́n ti gbà tó ti ṣe all over the world. tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow. orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ìkẹ́ follow. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ìkẹ́ follow. dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio.